I don't want peace. I want problems always. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ sáré gbé mi débì kan ni sà. Ṣé ẹ̀ ń gbọ́ sà? Ìyàwó mi ló pè mí sí, actually teacher ni mí, so kíní ni mo ti ń teach inú open yìí sà. So wá pè mí sí pé òun wà òun ní. Jesus! Pé bóyá mo lè wá sílé. Ẹ get, mo dẹ̀ ti mi ò dẹ̀ lè lọ bá principal pé ìyàwó mi ní ara òun wà lọ́nà. Sorry. So mo kàn ní láti yọ kúrò nínú school gan. I have to leave the school because ẹ mọ̀ ìyàwó èèyàn gbọ́dọ̀ dá lóhùn kó má lọ wò ta. So géètì dẹ̀ ní ọ̀dọ̀ mi. Géètì dẹ̀ lọ́dọ̀ mi. Mi dẹ̀ ní change kankan lọ́wọ́. Gbogbo tó wà lọ́wọ́ mi bí kò ju bí 200 naira lọ. Ó dẹ̀ pè mí pé ara òun wà lọ́nà pé òun nídìí. In fact wọ́n tún pè mí pé tí n bá ti ń bọ̀ pé kí n ra condom bọ̀. So mi dẹ̀ mọ̀ tí principal gan gbọ́dọ̀ mọ̀ pé mo kàn mọ́mọ́ gbé fáìlì dání pé wọ́n lè rò pé bóyá mo sáré lọ ṣe nǹkan kan. Mi ì mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀. Mi ì mọ̀ tí mo lè ṣàlàyé. Tẹ́nà 1000. Tẹ́nà mo sọ fún yín 200 naira ló wà lọ́wọ́ mi. Mi ì mọ̀ bẹ́ẹ̀ ṣe lè gbé mi. I want problems always. I want problems.